ẹ̀yin èèyàn léèwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi tí a gbọ́ wọ́n ní àǹtí wa wọ́n ní ó gba royal mansion lọ wọ́n ní kábíyèsí dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní wọ́n dẹ̀ slow down wọ́n ní bọ́dẹ̀ ṣeré wọ́n ní wọ́n dẹ̀ drive off padà wọ́n ní ṣe ni àǹtí wọn ń yíra mọ́lẹ̀ ní ẹnu gate wọ́n ní driver ló lọ fà dídì ló wà fà lọ sí inú mọ́tò ẹ̀yin èèyàn lé ó mà ṣe o nǹkan tí mo fi ní ó mà ṣe o ni pé kí ló dé tó jẹ́ pé àǹtí wa ó ní láti máa fi ara èyí lẹ̀ báyìí honestly kí ló dé tó jẹ́ pé àǹtí wa ní láti máa fi ara èyí lẹ̀ báyìí kí ló wà nínú ìpè kó o jókòó sí ibi tí kábíyèsí fi ẹ́ sí torí nǹkan tó ń bí kábíyèsí nínú ni pé àwọn fi àǹtí wa sílẹ̀ ní ilé Ifẹ̀ ni báwo ló ṣe dé Lẹ́kì lẹ́kọ̀ọ́ nǹkan tó ń bí kábíyèsí nínú nìyẹn because o ò ní sọ fọ́kọ ẹ pé ibi báyìí ló ń lọ ṣàdédé ọkọ ẹ máa rí ẹ kò sí ọkùnrin tó láìkí rọrìn báyìí ó dẹ̀ mọ̀ wípé royal mansion yìí Queen Naomi ló ń gbé bẹ̀ kábíyèsí ò ní ever jẹ́ kó o wọbẹ̀ so nǹkan tó wá fẹ́ wọbẹ̀ fún tó o fi lọ síbẹ̀ ó ní kò yé mi ó ní kò yé mi ó dáa kéèyàn máa pọ́n rẹ̀ lé ó dáa kéèyàn máa pọ́n rẹ̀ lé because tó bá ti dé pò ń rí dínkù lára ẹ̀ ọkùnrin yẹn gan máa rí dínkù lára ẹ̀ á rí dínkù lẹ̀ dáadáa because á mọ̀ pé o ò ní dignity o ò ní pride wàá máa fi rẹ̀ wọ́lẹ̀ níwájú ọkùnrin bàbá wa tó fẹ́ wọ́n ti sọ fún ẹ nǹkan tó fẹ́ ìwọ tó mọ̀ pé ò lè ṣe nǹkan yẹn kí ló fẹ́ ẹni tó níyàwó púpọ̀ fún kí ló fẹ́ ẹni tó níyàwó púpọ̀ fún ó ṣe gófò ọkùnrin tó jẹ́ pé kò níyàwó rárá tó jẹ́ pé ìwọ nìkan ló máa jẹ́ yàwó ń bẹ̀ ìgbà tí kábíyèsí ń gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀ nítorí pé wọn ò mọ àṣírí àwọn iṣẹ́ tó ṣe nínú pálàsì yẹn ni bọ́ngbà tí àṣírí tú sí kábíyèsí lọ́wọ́ bí a ṣe gbọ́ wípé ìwọ gọ́gọ́ ló tilẹ̀kùn inú yàrá tó ò jẹ́ kí Queen Naomi kan wọnú ilé nígbà tán bímọ tán wọ́n ní ìwọ ló tilẹ̀kùn bá ṣe gbọ́ nìyẹn allegedly ní o wọ́n ní láti fọ́lẹ̀kùn yẹn wọlé ni wọ́n nígbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n ló dùn kábíyèsí gan wọ́n ló tún wá ń sọ fún kábíyèsí pé wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n fẹ́ máa parọ́ ni wípé torí wọ́n fẹ́ lé gbogbo àwọn tó wà nù palace kúrò kan dominate palace pẹ̀lú àwọn family wọn that is too much that is too much nǹkan tí kábíyèsí dẹ̀ fi ń bínú sí ẹ nìyẹn torí pé wọ́n ní wọ́n ló wà nídìí bí ìyàwó àwọn àti àwọn ṣe jà wọ́n lọ́wọ́ ẹ̀ ni wọ́n bá ń bẹ̀ pàrọ́pò náà wọ́n wádìí wọ́n lọ́wọ́ ẹ̀ ni wọ́n bá ń bẹ̀ allegedly bá a ṣe gbọ́ o yóò bá wọn gbénú palace o nǹkan tá a gbọ́ la wá torchlight sí ẹ̀yin aráalé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé àkí ọmọdé àkí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. Ayé èèyàn lé orúkọ mi ní Mashola Yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí à ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin aráalé tẹ́ bá ti subscribe ẹ subscribe o kẹ́dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí a máa ń sọ̀rọ̀ lórí celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ o. wọ́n ní gbogbo nǹkan tí àǹtí wa ń rò
ní ẹnu géètì ní pé bóyá kábíyèsí máa pe àwọn pé bóyá kábíyèsí á ní káwọn wọlé. Wọ́n ní ṣùgbọ́n bàbá Erin ló pè wọ́n o. Bàbá Erin ní òní kan wọlé o. Wọ́n ní wọ́n dúró síwájú Royal Mansion ní Lẹ́kí. Wọ́n ní kì í ṣe wákàtí àti ìgbà ni wọ́n fi dúró. Wọ́n ní wákàtí tó fi dúró àti ìgbà wọ́n ló pọ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe pè nìyẹn tí kábíyèsí ní kán kúrò lẹ́nu géètì yẹn o pé kí wọ́n máa lọ. Wọ́n ní àǹtí wa soko wọ́n gbéra ṣánlẹ̀. Wọ́n láwọn dráìvà yẹn ni wọ́n assist wọn láti gbé wọn kúrò ní ibi tán ṣubú sí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. A ní ká wá fún yín ní gist ni. Bí mo ṣe ń sọ mi ò bá wọn gbé no palace, mi ò bá wọn gbé Royal Mansion, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ làwa fi tó yín létí ẹ̀yin ará ilé. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín o ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin new subscribers, thank you for coming, thank you for joining us. I appreciate yín o. Gbogbo ẹ̀yin ó subscriber ẹ ṣé o. A dúpẹ́ o fún àdúrótì yín. Ọlọ́run á bá mi wà pẹ̀lú gbogbo yín pátápátá. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.